jẹ́ pé mo jẹ́ lọ́yà tàbí ẹnìkan tí ẹnu ẹ̀ tọ̀rọ̀ láàrin ìlú, mi ò bá gbé Jídé Awóbọ́nà kí n gbé sí ọgbà ẹ̀wọ̀n tàbí kí n arrest wọn, mo máa sùn wọn sí court ni lórí fíìmù tí wọ́n ṣe produce yìí Ìkúnlẹ̀. Action wọn ti real jù, kí ló dé wọ́n fẹ́ pààyàn ni, action yẹn ti real jù, àfi bí ẹni pé lóòótọ́ ni nǹkan yẹn ń ṣẹlẹ̀. Ẹ máa wo action yẹn, abẹ́yìn náà ti wo Ìkúnlẹ̀. Ẹ má bínú jàre pé mi kì í ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn mi o, ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá, yálà èyí tó ẹ̀ṣẹ̀ jáde, èyí tá a ti wò tàbí èyí tó ti jáde lọ́jọ́ tó yí pẹ́. Ibi báyìí la ti ń ṣe àtúpalẹ̀ nípa ẹ̀ o. Bí ènì bá jẹ́ ìgbà kan tẹ́ kọ́ ṣe alábàápàdé ìkànnì yìí, ẹ má gbé kúrò ńbẹ̀. Ẹ subscribe sí bíbá ẹ̀, kẹ́ ẹ tẹ notification bell, kẹ́ ẹ lè máa rí gbogbo àwọn content wa bá a ṣe ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá. Kí ni mo mú wá fún yín lónìí? Ìkúnlẹ̀ lórí Jídé Awóbọ́nà TV. Sinimá yẹn ti wà ńbẹ̀, ó ti ń ṣò lọ́wọ́lọ́wọ́. Ẹ máa wo bí wọ́n ṣe kọ sinimá yẹn, iṣẹ́ ńlá ni o. Jídé Awóbọ́nà mo gbé fún yín, ọ̀gá ní. Ẹ máa wo bí ẹ ṣe ń ṣe action ẹ bíi pé ó real gangan. Àbẹ̀bí gbìyànjú, Àbẹ̀bí gbìyànjú, àfi bí ẹni pé ó real gangan. Ó ti tún pọ̀ jù gan àpà nígbà tí mo ń wò, àní ẹ̀rù dẹ̀ ń bà mí, mo lẹ sọ pé ó yẹ kí n arrest ọkùnrin yìí, ó yẹ kí n mo ti gbàgbé pé fíìmù ni mò ń wò. No, sinimá yìí ó nítumọ̀. Ẹ máa wo ìyàwó wọn náà, gbogbo àwọn tó ń ṣiṣẹ́ nínú sinimá yìí, gbogbo wọn ni wọ́n ṣe kí ni, wọ́n gbìyànjú pátápátá, wọ́n gbìyànjú. Tẹ́yìn náà báyìí tí ì rí wò Ìkúnlẹ̀, ẹ lọ wò lórí Jídé Awóbọ́nà TV. Ó ti wà níbi, ó ti ń ṣò lọ́wọ́lọ́wọ́. Ṣé ẹ wá ń retí apá kejì àbẹ́ retí apá kejì? Ṣé ẹ mọ̀ pé bá a ṣe máa ń ṣe like, comment àti shares yín ló máa fi hàn pé lóòótọ́ ẹ ń retí sinimá yìí. A wá jẹ́ kí Jídé Awóbọ́nà kó ètè bá wa gbé jáde, ìyẹn part 2 Ìkúnlẹ̀. Kí lẹ̀yin retí inú part 2? Nígbà tí ṣe mọ̀ pé ìyàwó ẹ̀ lagimọ lórí ní the end part 1 yẹn, ẹ ṣe inú part 2 yẹn bí tó ti dúró sọ́nà yẹn, kí ló fẹ́ ṣẹlẹ̀ ńbẹ̀? Ṣé máa pa wọ́n ni àbí bó lè fẹ́ jẹ́? Ẹ jẹ́ kájọ máa wò káwọn nǹkan tó máa ṣẹlẹ̀. A pàdé inú part 2 yẹn pẹ̀lú ògo Ọlọ́run. Ikú ò ní pa mí, àrùn ò ní ṣẹ̀yìn náà. Ẹ má gbàgbé o láti subscribe sí orí ìkànnì yìí, kí ẹ dẹ̀ tẹ notification bell, kí ẹ lè máa rí gbogbo àwọn content wa bá a ṣe ń drop lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì. Títí ìgbà míì tá a tún fi pàdé, èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o. Ó dàbọ̀.